Ìkẹ́ kò ti fi titi ẹ̀ kó bá Fadé báyìí tí ó ti lọ gbé ọmọ ọ̀ràn wá sílé torí pé ọ̀rẹ́ rẹ̀ tí ó bí ọmọ obìnrin torí pé ọmọ obìnrin ó ń kẹ́ ọ̀rẹ́ ẹ̀ tí òun dẹ̀ bí ọmọkùnrin gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ pé ọmọkùnrin ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ájò lọ títí torí pé ó rí i pé ọ̀rẹ́ òun bí ọmọ obìnrin tí ó ń tọ́jú rẹ̀ ni òun náà bá fi ọ̀kan kún èjì ni ó bá lóyún nílóyún tó lóyún ó gboko aláwo lọ tí babaláwo sì bá yí ọmọkùnrin èyí tó tún ń bẹ nínú rẹ̀ tí wọ́n bá yí padà sí obìnrin torí pé ó fẹ́ jẹ́ kí ọmọbìnrin kí ó máa ṣèkẹ́ titi òun náà bí ọmọbìnrin ṣe ń ṣèkẹ́ ọ̀rẹ́ rẹ̀ nígbà tí ó máa bímọ irú ọmọ tó bí òun ni ó gba ẹnu tán ṣé kò wá ní fi tiẹ̀ kó bá Fadé tí ń ṣe ọkọ rẹ̀ báyìí ẹ jẹ́ ká mọ̀ nínú part 2 ọba ètò ẹ káàbọ̀ sí ìkànnì yìí bóyá ẹ̀yin ṣe láǹfààní láti máa wo fídíò wa fún ìgbà àkọ́kọ́ movie review ni a mú wá fún yín ní èní movie tí a sì ń ṣe review ẹ̀ fún wa ní èní ni ọba ètò tí ó wà lórí Adekaz ní orí YouTube channel ẹ jẹ́ kí a lọ wò ó fún àwa tí a ti wo ọba ètò ọba ètò jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ tí ó dẹ̀ kọ́ni lọ́gbọ́n púpọ̀ púpọ̀ pàápàá jùlọ àwa tí a máa ń ní nǹkan tí nǹkan tá a ní tí kì í tẹ́ wa lọ́rùn tó jẹ́ wípé nǹkan oní nǹkan òun ni ó máa ń tẹ́ wa lọ́rùn tó jẹ́ wípé a máa ń fi ọlá ọlọ́lá a máa fi ń tọrọ a kì í dúpẹ́ lórí èyí tí àwa ní bóyá ẹ̀yin ṣẹ̀ ti wo ọba ètò ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ nínú múvì náà ẹ jẹ́ ká mọ̀ ní comment section tí àbádẹ́ ti wo ọba ètò sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ tí ó dẹ̀ kọ́ni lọ́gbọ́n púpọ̀ púpọ̀ òun ni sinimá náà jẹ́ ẹ jẹ́ kí a lọ wò ó.